ọ̀pọ̀lọpọ̀ ẹ̀fọ́ ṣọkọ tàbí úgú òun là á dà sínú agbami òróró láti dín. Orúkọ mi ò yí padà, èmi ni Rasta Money Bully tẹ́ṣẹ́pẹ́ tí mo lè lúwa pẹ̀lú mi dé lọ́sọ̀jà àti ra bàtà ní bàtà ìyẹn kò kàn mí. Iyán ló ń jẹ ọkà lóògùn, àìrí rárá là ń jẹ̀kọ́, kẹ́nu má dilẹ̀ òun ti gúgúrú. Báyìí òun ni a ṣe ń ṣe pita bread, èyí tí àwọn Chinese ń pè ní kókó. Ẹ máa bá wa ká lọ. Búrẹ́dì yìí òun là á fi ṣe ṣàwámà, èyí tí ọ̀pọ̀lọpọ̀ yín máa ń jẹ tí ẹ mọ̀ lónìí. Bá a ṣe ṣe òun ni mo ṣe fẹ́ fi hàn wá yìí. Lẹ́yìn ìgbà tí a bá ti dín ẹ̀fọ́ yìí tán, á dà sínú blender láti lọ̀, á bu ọ̀pọ̀lọpọ̀ omi sí. Iṣẹ́ lílọ̀ òun ló kàn, a gbúdọ̀ lọ̀ kó kúnná bẹ́lẹ́bẹ́lẹ́ ni o. Bí ẹ ti mọ̀, ó gbúdọ̀ kúnná, kò gbúdọ̀ sí egungun kékeré àbí jẹngbẹrẹ kan báyìí níbẹ̀ òun lẹ̀ ń wò nínú fọ́nrán yìí. Lẹ́yìn èyí, á gbé agbada kalẹ̀, ọ̀pọ̀lọpọ̀ Dangote cement, lúbúlúbú, ìyá mi ò gbéko, láàárọ̀ ẹ wá, á wàá da ẹ̀fọ́ èyí tí a ti lọ̀ yìí, á wàá dà sí, á wàá máa ro gbogbo ẹ̀ pọ̀ kó lè ṣe kíni, kó sá sí mi lọ́pọlọ, kó ṣe kíni, kó sá sí mi ní orí, kó ṣe kíni, kó sá sí mi ní agbárí. Lẹ́yìn èyí, òróró ìtura lóní ráńpẹ́ òun là á dà sí pẹ̀lú ẹ̀ṣẹ́ àti kùkù kó lè ṣe kíni, kó lè synchronize pọ̀ mọ́ra wọn. Ṣùgbọ́n ká tó kọ̀ntínú ẹja dé yàrá òkè náà. Ọmọlúwàbí_Yorùbá 01 òun ni new YouTube channel èyí tí mo ṣe create. Mo fẹ́ máa ṣe kíni, channel yìí a máa sọ̀rọ̀ nípa akọ́mọlédè àti ìtàn àbáláyé, àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá, òrìṣà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ẹ make sure pé ẹ lọ subscribe síbẹ̀ o, bí mo ṣe ń sọ̀rọ̀ báyìí kó lè ṣe kíni, kó lè máa yé yín. Lẹ́yìn èyí tí a bá ti parí gbogbo ẹ̀ṣẹ́lú, á bò ó fún ìgbà díẹ̀ ráńpẹ́ fún bí ìṣẹ́jú 5, á tún ṣe kíni, á tún fún ọ ní body slap, á fà á ló ní pàǹdọ̀rọ̀ kó tó di pé a gbé e lọ sí orí tébù láti ṣe kíni, láti straighten ọpọlọ ẹ̀. Láfún ọ̀yọ́ òun là á dà sórí tébù kó tó di agbé pita dough wa lé lórí. Á fi ọ̀rọ̀ ògùn lò, òróró díẹ̀ ló ní ráńpẹ́. Ó tún lè kọ dọ́là sí lórí tó bá mọ̀ pé ilé ayé ò ti dọ́là. Á wàá fi ọ̀bẹ pín lóní ṣiprin, á tún wọ́n Láfún ọ̀yọ́ lé lórí. Ẹ wá gbọ́ o, ibi tíṣẹ́ wá wà rẹ o. Lẹ́yìn èyí, àwa máa mú gbogbo ìta àti gẹ̀, á máa round ẹ̀ bí ball, bí táyà, bí lingua franca, kó lè ṣe kíni, kó lè set. Àwa ṣe kíni, àwa máa tẹ́ pẹ́rẹ́rẹ́, ó ti yọ shape kíni pita bread fún wa. Àwa máa gbé sórí iná. Iṣẹ́ yíyan òun ló ṣe kíni, òun ló kù. A máa fòróró wọn, a máa yan, a máa fòróró wọn, a máa yan, a máa bí kí n máa kó jẹ lóní rọ̀ṣìrọ̀ṣì ni, ṣùgbọ́n kíni ṣàmàlà ṣe ń lọ. Ẹ make sure pé ẹ ṣe é fún àwọn aráalé yín, ojúlùmọ̀, ọ̀rẹ́, everybody in toto. Kò lọ fà rárá. Tí a bá ti parí iṣẹ́ yíyan, iṣẹ́ kíkó jẹ òun ló kù. Pita bread yẹn wo bó ṣe fanimọ́ra tó ṣe ní pẹ̀lẹ́. Tí arọ bá ń lọ wájú ilé yẹn ṣe pita bread fún, tí afọ́jú bá ń lọ kọ́ ẹ ṣe pita bread náà fún. Kò lọ fà rárá, iṣẹ́ kíkó òun ló kù. Thank you.